kí ló dé, bó ló ṣe lè rí bẹ́ẹ̀, sọ yẹ kó rí bẹ́ẹ̀, ṣé kò lọ́wọ́ òṣèlú nínú, ṣé kì í ṣe pé ọwọ́ agbára ò ní gómìnà Olúwaṣèyí Mákindé lò lórí bó ṣe kéde kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba níbi tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ wà. Ohun táwọn èèyàn wá ń sọ ni wípé tó bá kàn tiẹ̀ jẹ́ wípé lóòótọ́ ó jẹ́ àjọsọ láàrin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé ìgbìmọ̀ lọ́balọ́ba kọ́mọ jẹ́jẹ́ kí n jẹ kọ́mọ jẹ́ rotational. Wọ́n sọ wípé ṣé wá yẹ kó jẹ́ pé kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni yóò kọ́kọ́ jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba níbi tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ wà ikú bàbá yèyé, pé sọ yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan fojú wò wípé bó ṣe yẹ kó rí òun náà ni gómìnà Olúwaṣèyí Mákindé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe yẹn, wípé àṣebọ́dún méjì ni tí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bá sì jẹ́ ọdún méjì tiẹ̀, ṣebí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ṣebí yóò sì bọ́ síbẹ̀ yóò lọ́dún méjì tiẹ̀. Èmi wá ń wò wípé pẹ̀lú bó ṣe rí yìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé tó kéde Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ fọ́dún méjì eléyìí tó ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, mo ń wò pé ṣé pàdé ọmọ wáyé, pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba, tí pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba bá ń wáyé ṣé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọmọ wá sí pàdé? Ìyẹn ni mò ń rò lọ́wọ́ tí mo tún fi ríròyìn tó jáde wípé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ gan ti gbé ìgbésẹ̀ láti gbé ọ̀rọ̀ ọ̀hún lọ sí ilé ẹjọ́ láti jẹ́ pé kí ilé ẹjọ́ kí wọ́n bá wọn fi ọwọ́ òfin yanjú rẹ̀. Ẹ gbọ́, ẹjọ́ wo ni kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ fẹ́ gbé lọ sílé ẹjọ́ gan? Ṣé ẹjọ́ pé òfin ò fààyè lẹ̀ kí alága ìgbìmọ̀ lọ́balọ́ba kó máa jẹ́jẹ́ kí n jẹ ni, àbí kò yẹ kó jẹ́ pé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni yóò kọ́kọ́ jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba, àbí pé èmi tí mo já láàfin o, Aláàfin tìlú Ọ̀yọ́ o, kú bàbá yèyé Aláàfin nìkan pé ló yẹ kó máa jẹ́ permanent chairman alága ìgbìmọ̀ lọ́balọ́ba tí ò ní yí padà, tẹ́nìkan ò ní bàdàn, tí ò ní jẹ́jẹ́ kí n jẹ. Àbẹ̀wò ni kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ fẹ́ gbé lọ sílé ẹjọ́ gan, ẹjọ́ tán fẹ́ rò nílé ẹjọ́. Ẹgbìnrin ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí bá a ṣe pàkan nìkan rú. Mo sì sọ fún yín tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí pé ọ̀rọ̀ yìí ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àjogúnbá ni ńlọ́jẹ́ fún kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, àjogúnbá ni ńlọ́jẹ́ láàrin fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó wà ńbẹ̀ báyìí, àjogúnbá ni iná lọ́jẹ́ fún kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tó náà wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ gan kì í ṣàsìkò tí àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tán bọ́ sórí ìtẹ́. Ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ṣáájú kí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ọba sẹ́nitọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà kí wọ́n tó bọ́ sórí àpèrè. Kódà kì í sòní, kì í sàná, kì í sọdún kẹta, kì í sọdún kẹrin, kì í sọdún karùn-ún gan táwọ̀ yìí ti bẹ̀rẹ̀, kódà kì í ṣe kẹfà, kì í ṣe keje. Bẹ́ẹ̀ náà ni kábíyèsí Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ọba Ghandi Àfọlábí Láoyè Òrúmọgẹ́gẹ́, àwọn náà bá ńlẹ̀ ni kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, àwọn náà bá aáwọ̀ yìí ńlẹ̀ ni, ọ̀rọ̀ yìí ńlẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ fún kábíyèsí ikú bàbá yèyé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wọ̀ Ẹtù Aláàfin tìlú Ọ̀yọ́ táwọn náà wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn náà bá ńlẹ̀ ni. Ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ ṣáájú kí bàbá Ẹlẹ́wọ̀ Ẹtù káwọn náà ó tó bọ́ sórí àpèrè. Ṣẹ́rí wípé
ìgbìnrin ọ̀tẹ̀ ni. bó ni ó sì wá parí, bó láwọ̀ yìí bí ò ní òsè tún ṣe máa di tí àwọn ọba míì kọ́lọ́ jẹ́ káwọn tó wà ń bẹ̀ yìí kọ́lọ́ jẹ́ kán pẹ́ kán gbó kán tọ́ kán pẹ́ lórí àpèrè bàbá wọn. tán bá pẹ́ tán gbó tán tọ́ tán lọ bí àgbáre, ṣé àwọn míì náà tán bá tún gorí àpèrè ṣé wọn ò ní máa bá a ìyẹn báwọn. ìjọba tó tún wá wà ń bẹ̀ gan lọ́wọ́lọ́wọ́ báyìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹnjìníà Olúwaṣèyí Mákindé jẹ́ gómìnà fún, gómìnà Olúwaṣèyí Mákindé gan àwọn gan bọ́rọ̀ yìí ńlẹ̀ ni, ìjọba tí wọn gan bá ńlẹ̀ ni, kì í ṣe ìjọba tó lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ká tó wá mọ́ sọ ti ìjọba Olúwaṣèyí Mákindé tó túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ tipẹ́. àwọn iléègbìmọ̀ asòfin tán náà bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tán náà ṣe àyípadà sí ìwé òfin tó ń ṣàkóso ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn náà bá ń bẹ̀ ni, kí ni mo pè é, àwọn náà bá ń bẹ̀ ní tọ́rọ̀ òun ò sì níyanjú. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwíjàre tí ìjọba ń sọ àti iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní kí ọ̀rọ̀ ọ̀hún lè bá a parí, káwọ̀ yẹn kó lè bá a dóhun ìgbàgbé, kí omi tuntun rú kẹja tuntun lè wọ́dọ̀, pé ni àwọn fi gbé ìgbésẹ̀ láti ṣe àtúnṣe sí ìwé òfin tó ń ṣàkóso ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. ìbéèrè mi kejì wa ni wípé ṣé àtúnṣe tí wọ́n ṣe yìí ṣé yóò wá mú òpin bá wàhálà aáwọ̀ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn àbí nípínlẹ̀ Ọ̀yọ́ gan-an? ẹ fi ìrò àti òye tí yín ẹ fi ṣọwọ́ sí mi láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. bóyá ẹ̀yin fẹ́ pè mí direct sórí WhatsApp tèmi gangan, ó ta sánsán, ẹ pè mí, a jọ sọ̀rọ̀ papọ̀, a dá yín lóhùn. ṣebí kí a jọ fi ikùn lukùn kájọ gbéyẹ̀wò nítorí pọ́rọ̀ tó kan kó wá ní ọ̀rọ̀ lẹ́ Yorùbá ni ó sì yẹ kájọ gbéyẹ̀wò náà ni. mo sì máa ń sọ fún yín pé èrò kì í papọ̀, ìwòye kì í papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. ojú tèmi ó fi wò ó yàtọ̀ sí tiyín, ojú tẹ̀yin ó fi wò ó yàtọ̀ sí tẹlòmíì. èrò kì í papọ̀, ìwòye kì í papọ̀, bọ́ọ̀lù ń ṣe dá àwọn ẹ̀dá nìyẹn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi gangan 07063291779, ẹ gbọ́ dáadáa o, 07063291779 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sọ́dọ̀ tiwa níléeṣẹ́ Otasansan TV. ẹ jẹ́ kí n mú fídíò yìí wá fún yín kájọ wò kájọ gbọ́. gẹ́gẹ́ bí mo ti sọ wípé èrò àti ìwòye àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀, ohun tẹ́nìkan sọ ohun tẹ́nìkan wí rèé, ayé kò tọ́ ni, ẹ jẹ́ àjọ gbọ́. chairmanship of ọba eléyìí tí wọ́n fi bàbá Ládọjà tí wọ́n fi yàn. ṣe rí, mo máa ń sọ fún wa láyé yìí, ohun gbogbo tá a bá ń ṣe ká máa rántí ọjọ́ iwájú, ká máa rántí ọjọ́ kan ìgbìmọ̀ ọ̀tẹ̀ tá a gbìn tó máa padà wá lé wa lórí, ìbọn tá a kì, ìbọn ọ̀tẹ̀ tá a kì, ìjọ tó máa padà wá yìn lé wa lórí. ká máa rántí ìgbà ìkẹyìn, ká máa rántí ọjọ́ iwájú. òun ló ṣẹlẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. fún ẹ̀yin tí ẹ kò mọ̀, tàbí fún ẹ̀yin tẹ́ ń ka àwọn ìwé ìtàn ìsọnù tí Samuel Johnson tí ó kọ jáde, tàbí ìtàn ìsọnù táwọn ará Ọ̀yọ́ tí wọ́n ń sọ jáde, ẹ jẹ́ wá sọ bí ọ̀rọ̀ yẹn ṣe rí o nípa chairmanship of Ọba council ní ìlú Ọ̀yọ́. now ṣe rí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ nígbà Chief Bọ́lá Ìgè nígbà tó jẹ́ gómìnà nílùú Ọ̀yọ́ ní 1980. ìgbà yẹn ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. bàbá Bọ́lá Ìgè ló wà náà sí Ọọ̀ni as olórí ọba. nígbà tó wà náà sí Ọọ̀ni as olórí ọba, ìjọba yẹn ń lọ, everything wà peaceful, kò sí problem, kò sí kọ́nu-kọ́họ. ọ̀sán kan òru kan, òun ni Aláàfin bá gbéra, ó bá lọ court, ó bá lọ sue Ọọ̀ni. so bó ṣe sue Ọọ̀ni nígbà yẹn bàbá Okùnadé, Síjúadé, ó sue bàbá yẹn. bó ṣe sue wọn, kò wá sue wọn wípé wọ́n fi wọ́n jẹ kíní o. nǹkan tó wá sue wọn lé lórí ni wípé kò yẹ kí Ọọ̀ni jẹ́ permanent chairman. Elizabeth kẹ́ máa gbọ́ mi ẹ̀yin ọlọ̀tẹ̀ Ọ̀yọ́,
oye nǹkan tó sùn wọn ni wípé kò yẹ kí Ọọ̀ni kó jẹ́ permanent chairman. Oye nísìnyí ìyẹn ìgbà tí mò ń sọ yìí that should be 1986 ní 1986 òun ni Aláàfin tó bẹ̀rẹ̀ wàhálà yìí pẹ̀lú Ọọ̀ni bàbá Okùnadé Síjúadé. Wọ́n wá gbé Ọọ̀ni lọ sí court bọ́ ṣe gbé wọn bọ́ ṣe sùn wọn sí court. Ọgbọ́n àrékèrèkè tí Aláàfin tí wọ́n wá dá ní ìgbà yẹn ni wípé wọ́n wá lọ lọ́bì mọ́ Olúbàdàn àná àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ó wá ní Ọọ̀ni ṣe lè máa jẹ permanent chairman, ẹ̀yin lẹ́tọ̀ọ́ sí, ìwọ náà dẹ̀ lẹ́tọ̀ọ́ sí, èmi náà dẹ̀ lẹ́tọ̀ọ́ sí, àwa mẹ́ta ẹ̀ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká lé Ọọ̀ni ká drag Ọọ̀ni ká lé kúrò ní ipò permanent chairman yẹn. Ọ̀rọ̀ yẹn escalate gidi nígbà yẹn, ọ̀rọ̀ yẹn ó escalate gan-an ní nígbà yẹn. So wọ́n ṣàfa ọ̀rọ̀ yẹn wọ́n fà á. During that time ó ní bàbá Síjúadé wọ́n ṣàwà lọ́bì wọ́n béèrè Ọ̀ṣun state. So bọ́n ṣe create Ọ̀ṣun state nìyẹn báwọn ṣe wà ní ọ̀hún nìyẹn. Bọ́n ṣe wà ní ọ̀hún ṣe mọ̀ wípé ọ̀tẹ̀ yẹn ti wà lẹ̀ already wípé àwọn ló máa jẹ permanent chairman, I mean wọ́n máa jẹ rotational chairman. Òun nìkan tí Aláàfin bá wọn Olúbàdàn Ṣọ̀ún àti ohun ìkọ́ tó ń jọjọ sọ nìyẹn pé wọ́n máa rotate ni pé kò sí nǹkan tó jẹ́ permanent chairman. Ọ̀dà Ọọ̀ni bá bọ́ sí Ọ̀ṣun tán wọ́n bá appoint Aláàfin as chairman ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní Ọ̀yọ́ state. Kí ni wọ́n bá appoint Aláàfin fún? Ó bá di ó ti lọ ọdún méjì kódà kó fipò sílẹ̀ kan wá yan ẹlòmíì gẹ́gẹ́ bí àdéhùn wọn. Aláàfin bá kọ̀. Ó ní báwo lẹ́yìn kéékèèké ìyá ṣe máa sọ wípé ẹ fẹ́ jẹ chairman léhùn lórí, kò possible. Wọ́n wá ń wò láti ìgbà yẹn ó ń lo power, ó ń lo agbára tó ní, ó ń lo gbogbo ẹ̀ nígbà yẹn. Ó yẹ nísìn now nísìn gómìnà tí ó wà ń bẹ̀ ní ìgbà yẹn tó fẹ́ insist kìíní pé no sẹ́ wọ́n máa rotate kìíní ni wọ́n lo politics, wọ́n yọ bàbá kúrò nípò. Ládọjà yìí náà ni wọ́n yọ wọn kúrò nípò, wọ́n ṣe gbogbo ẹ̀. Ó dáa ẹ wá wo ibi tí pàkúté ti wá rí mọ́ Aláàfin lẹ́sẹ̀ nísìn. Wọ́n dẹ̀ ti create ìgbìmọ̀ lọ́balọ́ba nísìn. Wọ́n dẹ̀ jọjọ jókòó láàrin wọn pé kí wọ́n yan chairmanship pé every 2 years òun ni wọ́n máa rotate kìíní yẹn. Now wọ́n fohùn ṣọ̀kan wípé kí wọ́n mú bàbá Olúbàdàn kí wọ́n yan. Ẹ jọ kí wá nìkan tó burú jù ń bẹ? Kí nìkan tó burú jù ń bẹ? Kò sí kan tó burú jù ń bẹ. Ìyẹn ni. Èkejì ó ti fi hàn gàdàgbà wípé gbogbo àwọn tó jáde, àwọn tẹ́rí pé wọ́n jáde tí wọ́n create oríṣiríṣi AI, àwọn bloggers tí wọ́n jáde irú ààrẹ Almoruf, àwọn bloggers kọ̀ọ̀kan tó jáde tí wọ́n create nonsense AI kan, ó ti fi hàn gàdàgbà wípé Aláàfin mọ̀ nípa ẹ̀. Ó ti fi hàn gbogbo bá ṣe ń jáde látijọ́ yìí ẹ rí i pé ọ́fíìsì Aláàfin ò sọ̀rọ̀ kankan, ṣùgbọ́n gómìnà wa sọ̀rọ̀ nísìnyí wípé ipò táwọn yàn yìí o Aláàfin mọ̀ nípa ẹ̀. Àwọn náà wá jáde síta wọ́n wá sọ wípé gómìnà ń parọ́. Ẹ̀yin tẹ́ ń pùṣì Aláàfin nílùú Ọ̀yọ́ ẹ mọ òfin, bó ṣe wàá mọ̀ báyìí pé ẹ mọ òfin ni. Ipò a máa gun èèyàn, ṣùgbọ́n tí èèyàn ò bá ṣọ́ra nítorí ipò á gùn ní ìdùnkídùn. Ipò tí ń gùn yín ní ìdùnkún bàbá Aláàfin Ọ̀yọ́. Ṣé àmọ̀ pé kàn tẹ́ sọ lásán yẹn, ṣé àmọ̀ pé gómìnà nílò láti sùn yín pé ní gómìnà ń parọ́. Àwọn tó wà ní in charge tó wà ní kábínẹ̀tì gómìnà wọ́n nílò láti sùn yín. Bàbá Aláàfin Ọ̀yọ́ ṣé ẹ̀yin mọ̀ pé Ifá kọ́ ló yàn yín síbẹ̀ yẹn, pé irọ́ pátápátá ni wọ́n ń pa, wọ́n sọ pé Ifá ló yàn yín. Ifá kọ́ ló yàn yín, gómìnà ń fa ara ẹ̀ ló yàn yín síbẹ̀. Ìjọ tí Ṣàngó bá ti sọ yí pé òun ò mojú olówó ẹ̀ mọ́, ìjọ yìí níná máa gbẹmọ lẹ́nu. Tẹ́ ẹ bá mọ̀ ẹ tí ẹ kúkú kì í ṣọmọ Ṣàngó, ẹ kàn ń pariwo pé Ṣàngó ni ọmọ Ògún ni yín nílùú Ọ̀yọ́, ẹ kì í ṣọmọ Ṣàngó, ọmọ Ògún ni yín. Imagine that. So now nísìnyí ẹ ń sọ pé gómìnà ń parọ́, ta ló wá ń parọ́ láàrin ẹ̀yin méjèèjì? Ó yẹ kí wọ́n sùn yín bàbá Láàfin. Ṣé àmọ̀ pé kẹ́tì wà nílẹ̀ tẹ́lẹ̀ aṣọ àwọn máa gbé gbogbo ẹ̀ jáde nísìnyí. Bàbá tó wá láti Amẹ́ríkà tó wá fíṣítì yín láàfin tí wọ́n fi oògùn tí wọ́n fi ná bàbá yẹn, àpadàbọ̀ ẹ̀ sí létẹ́ tún lu bàbá tí wọ́n lù ní ìlú bàrà ẹni torí pé ó ń ṣe fídíò láláì kì í ṣe Ọlọ́run, ẹni torí pé ó ń ṣe fídíò àwọn ọmọ yín lù títí tó fi oògùn ná bàbá yẹn jáde láyé. Kéèsì yẹn thank God pé bàbá Fálànà ti fáìn kéèsì yẹn sí court, ọ̀rọ̀ yẹn máa jáde báyìí. Mo sọ níjọ́ kìíní àná mo ní àwọn tó ń tì yín ẹ nílò láti ṣọ́ra fún wọn. Àwọn gan tí ò fẹ́ràn ìṣèjọba yín gan ló ń tì yín tẹ́ ẹ̀ mọ̀, torí kìíní ti fẹ́ káàdì sí ṣìṣe ní ìsìn tí wọ́n ń tì yín ẹ wá rójú tì ló jẹ́ fún yín ní ìsìn. Ẹ nílé jáde bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́lẹ̀, Ọ̀yọ́ ló ládé o, Ọ̀yọ́ ló ní kìíní kan, ẹ̀pọ̀n yín o, ìyàwó yín o, orí yín o, ajíṣe bí Ọ̀yọ́ làrí o, Ọ̀yọ́ ò ṣe bí ẹ nílé jáde mọ́. Ṣé mo bẹ́ẹ̀
gbogbo ibi gan kẹ́lẹ̀ lè máa lọ mọ́. ẹ tún á máa wo kan Ìbàdàn state ti fẹ́ wà ní ìsìn Ọ̀yọ́ awádá nìkan mú state ẹ mọ̀ mi tó máa jẹ́ state capital Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn ni ṣé mọ̀ bẹ́ẹ̀ kò wá tán fún yín bí. ẹ wo ibi tẹ́ ẹ bá ayé empire orí ibú empire olè tẹ́ ń pariwo káàkiri ẹ wo ibi tẹ́ ẹ bá dé báyìí. ẹ wo bí local government mélòó lẹ́ni local government mélòó ṣé mẹ́ta àbí mẹ́rin kọ́ lẹ́ni nílùú Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ní 5 tí ó kẹ́mọ̀ kó Ògbómọ̀ṣọ́ jù yín lọ. Ìbàdàn Olúbàdàn kì í ṣe ọba kékeré the largest city in the world Ìbàdàn ẹ wá rò bọ́ ọba kékeré ni ẹ wo local government tí wọ́n ní ẹ wá fẹ́ máa rí Olúbàdàn fín Olúbàdàn ń ṣe ní àrífín even though Olúbàdàn yàtọ̀ sípò ọba ó jù yín lọ ẹ mọ ipò tó Olúbàdàn ti tò kó tó pọ́n wúlè dé ipò ọba ni ẹ mọ ìmọ̀gàdì tó ti jẹ ẹ mọ oyè tó ti jẹ kó tó ti wí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí Olúbàdàn yìí wọ́n ti practice wọ́n ti ṣe gbogbo ẹ̀yin wọ́n kàn lọ́mú yín wá láti Canada ni lẹ́ experience ibi tẹ́ ẹ wà yẹn ní ẹ wá débẹ̀ tán respect àwọn tẹ́ ẹ bá lóye respect ẹ disappoint mi bàbá Aláàfin Ọ̀yọ́ ẹ disappoint mi Ọọ̀ni jọba nígbà tó Ọọ̀ni jọba Ọọ̀ni fúnra rẹ̀ ló gbéra rẹ̀ lọ sí ìlú Ọ̀yọ́ tó lọ bá Aláàfin níbẹ̀ ó respect bàbá yẹn kì í ṣe torí ipò bí ó ṣe age bàbá ló lò fún nǹkan sì rọgbọ nígbà yẹn ẹ̀yin wá dé ipò Ọọ̀ni yẹn lẹ́ fi bẹ̀rẹ̀ igi wọ́rọ́pọ̀ tí ń dáná rú àwọn Ọọ̀ni lẹ́ fi bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́ sí gbógun ti bàbá yẹn lẹ́ ń gbógun ti Ọọ̀ni tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ wá bá àbọ̀ ò tí ì dé o bàbá Aláàfin àbọ̀ ò tí ì dé àbọ̀ yìí ń bọ̀ wá bá yín ẹ tètè yá ṣe àtúnṣe yín gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ fà mọ́ra gbogbo wọn lẹ mú gẹ́gẹ́ bí ọ̀tá ẹni tí ò wáyẹ kẹ́ ẹ ti ẹ̀ fà mọ́ra rárá òun ni Olúwo ẹ wá ń bá rìn ẹlẹ́dẹ̀ tí ń bá ìmọ̀dò ń rìn ìmọ̀dò bá sì ṣe bí ẹlẹ́dẹ̀ àdàlú ẹ wá wo ìgbésí ayé ìṣèjọba yín oníṣẹ̀ṣe wà nílùú Ọ̀yọ́ wọn ò lè bá yín sọ̀rọ̀ àwọn onípò ńlá wà nílùú Ọ̀yọ́ wọn ò lè bá yín sọ̀rọ̀ ẹ ń lo ìgbésí ayé yín bó ṣe wù yín ẹlẹ́yìn ní empire ó lè ní empire yàtọ̀ sí dynasty ju empire lọ tẹ́ ẹ bá mọ̀ Ifẹ̀ dynasty ni wọ́n ní empire ta ló fi yín jẹ empire ta ló gbé empire lé yín lọ́wọ́ empire jẹ́ pé ṣe lẹ fi ń jalè ṣe lẹ fi ń kó ẹrù ẹlẹ́rù ẹ fi ń kógun jàyàn ní so ta ló fi yín jẹ ṣùgbọ́n dynasty ní nǹkan ìṣẹ̀ǹbáyé ni tó ti wà tipẹ́tipẹ́ ni ẹ wá sọ pé ẹ ju dynasty lọ Aláàfin ẹ lọ ronúpò àdá Lágẹ̀lú tó ń wá kò sí gbogbo àwọn tó wá láti Ilé Ifẹ̀ tó lọ tẹ̀dó ìlú wọ́n dé ìlú yẹn ti adé ni tẹ́ ẹ bá mọ̀ ẹ wá sọ pé ẹ̀yin lẹ gbádé fún ìlú Ìbàdàn ẹ̀yin lẹ ṣe kínní ẹ lọ gbọ́ history dáadáa Lágẹ̀lú lọ sí ìlú Ìbàdàn ó wọ ìlú Ìbàdàn tòun tadé ni ẹ̀yin gan lẹ ládé ẹ̀yin ìlú Ọ̀yọ́ lẹ ládé adé aládékún la gbà fún yín adé wo ládé yín ẹni adé Ṣàngó lẹ ń dé báwo lẹ ṣe relate mọ́ Ṣàngó báwo relate mọ́ Ṣàngó náà Ọ̀rànmíyàn ọmọ Ògún ni ẹ wo ilé Ògún tọ̀rànmíyàn kọ́ káàkiri ṣé Ọ̀rànmíyàn bá yín ṣe ẹni ti Ṣàngó kò ṣe náà Ògún ni ọmọ Ògún lọ̀rànmíyàn ẹ wá wo ìgbésí ayé yín ẹ gbàgbé bàbá tó bí yín ẹ wá ṣe ti bàbá oníbàbá. ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideas Enterprise iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀jigẹ̀ iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC bóyá èyí fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀ ìyẹn business name àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise bóyá èyí dẹ̀ fẹ́ gba certificate tin ìyẹn tax identification number certificate ẹ fẹ́ gbà á iṣẹ́ wọn ni nílé iṣẹ́ Ideas Enterprise bákan náà bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC kẹ́ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀ ẹ bá iléeṣẹ́ Ideas Enterprise ẹ bá wọn sọ̀rọ̀ mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀ àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá yín ṣe òní yóò jáde bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni àbí ti NGO ìyẹn non-governmental organization tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification wọ́n ń ṣe níléeṣẹ́ Ideas Enterprise bákan náà bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì
ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè, ìyẹn export license. Iléeṣẹ́ Ideal Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. Bákan náà iléeṣẹ́ Ideal Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. Nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀. Ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. Mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideal Enterprise. Ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideal Enterprise ní ẹ̀kan sí o, registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí? Ideal Enterprise àwọn ní bàbá. Ideal Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideal Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigbà tax identification number tin láì múnira lọ́wọ́. Iléeṣẹ́ Ideal Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. Gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. Ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. Gbogbo àwọn tí wọ́n ń bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. Nítorí owó wọn ò gara, wọn kì í fi àsìkò ṣòfò. Ìrọ̀rùn níṣẹ́ wọn. Níléeṣẹ́ Ideal Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideal Enterprise, TikTok Ideal Enterprise, Instagram Ideal Enterprise. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ideal Enterprise iṣẹ́ wọn fi ní lọ́kàn balẹ̀.